ẹni tí Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó ní Allahu Akbar. Allahu akbar. adúpẹ́ fún Ọlọ́run atọrọ ìgẹ́ atọrọ gẹ̀fà ṣáájú dá nabuwa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run tí ń bá bá nabuwa Muhammad sallallahu alayhi wa sallam. kó máa bá wọn ará ilé rẹ̀ kó máa bá wọn sọ̀hábà rẹ̀ kó sì máa bá gbogbo ẹni tí tún gbìyànjú sójú ọ̀nà Ọlọ́run láti ibi tó ti bẹ̀rẹ̀ tó fi dórí àfáàgbani onímọ̀ àgbáyé ni Maulana Sheikh Adam Abdullahi Al-Ilori. rahimahullahu rahmatan wasi'a. Ọlọ́run bàbá náà ibi tí wọ́n dájú kọ Ọlọ́run má jẹ́ ó bàjẹ́. amiina. gbogbo tí wọ́n fi lẹ̀ ó fọwọ́ bàjẹ́ kan lánàá má fọwọ́ bàjẹ́ kan lénìí. amiina. alibarika nabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. bàbá wa mudirul markaz. sallallahu wara'ahu. ṣé kì í ṣàyè mudiru làwa ni. naam allahu hayatahu. má lo máìkì nìjẹ́ ń gbọ́dọ̀ àdá bàbá wa mudirul markaz. ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ ládùúgbò yìí pé àwọn markazi ló wà o torí ibi tá a bá ti dé wọ́n máa ń mọ̀ ń bẹ̀ ni bàbá wa ló yanjú rẹ̀. bàbá mudirul markaz kọ́ lọ́n jẹ́ àrí wọn pẹ́. amiina. àlékún àlàáfíà àlékún karama àlékún ìjẹ́rí ọ̀tá kọ́lọ́n bá wa máa ṣe fún wọn. amiina. alibarika nabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. wa kí fadilatu Sheikh Ismail Abdul-Kareem Laylah. naam allahu hayatahu. Ọlọ́run tó ti ń kọ́ yín máa ṣe tí ń bá yín ṣe tí ń fún yín ṣe Ọlọ́run má dàgbà rúmọ yín lọ́wọ́ láíláí. amiina. alibarika nabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. afọwọ́rọ́ ìdù ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nínú ẹni tí ó lè wùwà kan tá a sì máa wá ń fún làfà Laylah wa tí wọ́n ń wùwà kan sọ́dọ̀ wa lọ́hùn Blue FC kì í ṣe Chelsea mò ń sọ o mọ́ríkàzì ni o tọ́lá fún Mustapha ti ń rẹ́rìn. bàbá Laylah bá wùwà kan sí mọ́ríkàzì lọ́hùn nínú ẹni tá a lè wá ń fún ni wọ́n tá a ní ó yẹ kó yé wọ́n náà àmọ́ wá dúró tán yányán ìjéèyàn ní jẹ́bẹ́ ìpìlẹ̀ rẹ̀ ní jẹ́bẹ́ kọ́lọ́ má jà fi ń ṣàwọ́tì. amiina. alibarika nabuwa Muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀rọ̀ òní pọ̀ tó ráwọn ọ̀rọ̀ ní bẹ́ńlẹ̀ yìí. afáwọn àgbà Maulana èmi fẹ́ pè wọ́n lálẹ́ muhaddis ìdí tí mi ò kí fẹ́ pè wọ́n lálẹ́ muhaddis ni wọ́n pé kì í ṣorí àdìsí mo ti bá wọn. yakumullah. la usama awla usami èyí tó ń wẹ̀ kó pé ń bẹ́ man wajadtuhu mutabahiran muhaddisan. yakumullah. bàbá adéwọ̀lú kọ́lọ̀njà yín pẹ́. amiina. mutabahiru mo bá wọn. yakumullah. ala kulli fannin èyí tó bá ti gbé wá ó gbà ní tí ó sì kún dẹ́m. masha allah. bàbá ní muhaddisu máa wò pé muhaddisu àmọ́ nítorí wípé muhaddisu yẹn ó borí gbogbo orúkọ mi torí ibi tó ti wá. masha allah. sóye bàbá wa àgbà lọ́hùn-ún lọ ní muhaddisu látọjọ́ òun muhaddisu ti gbogbo rẹ̀ ẹ tó bá sì wá ilmul hadisi náà kò sí mímọ̀ tó nílò ń bẹ. masha allah. ọlọ́run ní jẹ́ kí gbà dàrú fún yín o. amiina. ọlọ́run tó ti ń kọ́ yín máa ṣe torí ilé ńlá lẹ́wà ilé yẹn sì rèé àwa náà mọ̀ bẹ́ẹ̀ dáadáa tọ́ba lọ́mọ mọ́ríkàzì lé mo máa wò pé mọ́ríkàzì ò kí ń ṣe lé kéwú báràkì ni báràkì ni mọ́ríkàzì èmi ti ń wọnú ọ̀rọ̀ lọ́nu o. yakumullah. ṣó mọ̀ pé àwọn lè kéwú kan ń bẹ yọ̀bọ́kẹ́ ni ẹ ṣáà máa tì wọ́n nínú mọ́ríkàzì kì í ṣe kéwú lọ́wọ́ kéwú nìkan military training ni so Al-Ilori ò ṣeré ńgbà tó ń sọ pé idhabu fil ardi kal ashbali wa mudu. tubalu. so torí pé kí ni military training ló fún wa. ọlọ́run wá ní kí bàbá wa àgbàdìwọ̀lú wa ń bẹ̀ lónìí. tòun ti gbogbo ohun tó ṣẹlẹ̀ afa Mustapha ti mọ̀ ọ́ bá wọn. èèyàn tí ò bá mọ̀ yín ló máa sọ wípé tó yàwọn kan máa ń sọ̀rọ̀ kan létí wa wọ́n máa ní gbà ó lóde láti Masari máa máa wọ pé àbúrò yẹn dàrú ni. nam ọmọ ní ó wà fortunate ó wà lucky ó kàn dé ó kàn jẹlẹ̀ máa wọ pé ọmọ ò máa ti ń lọ
ti pẹ́. bó bá jásí pé o mọ gbogbo ọjọ́ tí nǹkan ṣẹlẹ̀ tí ń gbóná tí bàbá sì dúró o ní máa sọ tó ń sọ ni àwárí wọn bá díẹ̀ ń bẹ̀ wọn bá kékeré ni o lẹ́kṣọ̀ tẹ fún mi àwọn tó sọ lélẹ́yìí èmi kò sọ díẹ̀ ń bẹ̀ náà ni mo tẹ̀ sí wọnú bẹ̀. Insha Allah. lọ́jọ́ tí nínú èmi máa ń sọ fún wọn pé nínú ẹni tí wọ́n ṣe tẹ̀síjírùn fún wa nípa mímọ́ ọmọ akéwù ní márkàzì tí ó wọ blue tí ó wàá bọ́ sórí mímbàrí tí Sheikh Ádámù ti ń sọ mímọ́ tí ó wàá tu àwọn tá a kọ́kọ́ bá rè o. Yakumullah. ẹnìkan ò gbọ́wọ́jú o ọjọ́ náà márkàzì gbogbo ẹ̀ ń gbóná mìtìtì kódà nìkan sọ wípé ogun bẹ̀ ò sì ré bọ́. ntí mo wá fi bá yín dúpẹ́ lẹ́nìí. Alhamdulillah. bàbá wa gbádìwọ̀lú. Namallahu hayatahu wa àwọn tí nasara. wọ́n sọ lọ́jọ́ sí pé ogun mímbàrí Sheikh Ádámù ẹsẹ̀ rẹ̀ ò sì gbóná ò sì yẹ ò rí bọ́ àwọn wá rí bọ́ ẹ̀yin wá bọ́ síbẹ̀. Yakumullah. oore ńlá ni o. Alhamdulillahi rabbil ọlọ́run ní alamin. ìjà yín bọ́ ń bẹ̀ láéláé. Àmín. gbogbo ń tẹ́ ṣe tẹ́ fi dọ̀tá yìí nì ọlọ́run ní kọ́ yín máa ṣe. Àmín. Àwọn èèyàn ò lè ṣàmì dáadáa. àwọn bí àwọn nífẹ̀ẹ́ bàbá dáadáa ni. bí n bá ti wàá gbọ́ àmì èèyàn kankan mo lọ máa gbọ́ àmì àfa Mujtaba gbogbo ń tẹ́ fi jábọ́ lókè ní ọlọ́run ní jẹ́ jábọ́. Àmín. alibarika nabuwa Muhammad. Sallallahu alayhi wa sallam. mo wá kí fadilatu Sheikh Al-Hariri ẹ̀bùn olúwa. Adamallahu hayatahu wa nasarahu. kọ́lọ̀ ń járe yín pẹ́ o. Àmín. bí ọ̀rọ̀ bàbá wa Adéwọ̀lú bàbá Adéwọ̀lú máa ń jáwó ọ̀rọ̀ máa ń jáwó gan. bọ́rọ̀ bàbá wa Adéwọ̀lú ti rí bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Sheikh Hariri ẹ̀bùn olúwa rí. torí èèyàn máa wò wípé ẹ mọ̀ pé ṣé wọ́n lọ́kì báwo ni wọ́n ti ṣe báwo ló ti rí báyìí ọjọ́ tí mo wá ń gbọ́ ọ̀rọ̀ látọ̀dọ̀ ọmọ bàbá Lágége bàbá Jákmálù mo wá ní ìwọ tó o bá mà ná bó bá ń da fún yàn kálẹ̀ ní má bínú o o mọ ẹṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ àmọ́ mo kí yín mo kí ìpìlẹ̀ yín mo tún wá kẹ́yìn náà mélòó ọmọ tó ṣiṣẹ́ fún tó balẹ̀ jẹ́. Alhamdulillah. bẹ́yìn ò bá ní gbìyànjú ni kódà báwọn bàbá bá ṣe dáadáa kalẹ̀ lánàá tí gbìyànjú yẹn ò bá pàdé gbìyànjú kò ní rìn báyìí. Allah. ó pàdé ara wọn ni ọlọ́run tó ti ṣe yín nìmọ́lẹ̀ tó ti gbé yín sókè ọlọ́run má jà yín bọ́ láéláé. Àmín. alibarika nabuwa Muhammad. Sallallahu alayhi wa sallam. 5 minutes mo ti kí àwọn èèyàn àwọn ọ̀rọ̀ náà ni mo kí wọn. Inshallah. tọ́pìkì tí bàbá wa Laylah fún mi ó kẹ́yìn ìyá wa náà wàláhi mi gbàgbé yín. Akiwa. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. ayakum. mo kí gbogbo àwọn àfáà wa tí wọ́n ń bẹ ń jòkó náà mo ń bẹ ń bẹ náà ni mo káwọn àfáà wa tí wọ́n wọlé náà bàbá lẹ́yìn ń kọrin kọ́lọ̀ ń jẹ́ ká rí yín pẹ́. Àmín. mo kí fadilatu Sheikh Abdul Hafiz mo kí Sheikh wa Shadali mo kí gbogbo àwọn aṣáájú wa nù ọgbà ọlọ́run jẹ́ àrí yín pẹ́ Sheikh Shamsuddin mo kí yín àti gbogbo èèyàn pátápátá pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh. èmi ò fẹ́ gbàsìkò torí mo fẹ́ gbádùn wá sí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ rèé tọ́pìkì tí wọ́n wá fún mi ní ṣókí wọ́n wá ní atharu mudiril markaz fid-din nígbà tí wọ́n fún mi ní tọ́pìkì yẹn mo ní àwọn èèyàn sunkún o ó sì nídìí tí mo fi sọ bẹ́ẹ̀ torí mo máa ń tóbi tọ́pìkì yẹn níwọ̀nba lọ́dọ̀ Sheikh Laylah. Yakumullah. tọ́lọ́ lọ́mọ kan tí máa ń bí wà náà láì pé ẹ̀yin ọmọ kìíní ẹ̀sán tí bàbá yìí Lágége yẹn ẹ̀sán tó ṣe nú ẹ̀sìn ẹ̀sán tó ṣe nú ẹ̀sìn irú yìí ni mi à lésì fún un àmọ́ Ọlọ́run ló lésì fún un Ọlọ́run ní a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim man kana fi hadhihi a'ma. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ẹ bá ń sọ fún ẹni tí ń bi wá léèrè wípé kí ni Maulana Mudirul Markaz hafizahullahu wa ra'ahu tó ní kí ló ṣe gánlẹ̀ Yorùbá ẹ sọ fún mi ẹ bá ń káyà yìí fún pé. Man kana fi hadhihi a'ma. ẹni bá ń wo gbogbo ẹ̀ bó ti ń lọ láwùjọ wa yìí àti ẹni tọ́rọ̀ ń yí lára rẹ̀ tọ́rọ̀ bá lọ tó bọ̀ ó lára èèyàn tọ́rọ̀ yẹn ti ń yí
من كان في هذه أعمى. àfa àgbà yín bó bá fẹ́ sọ̀rọ̀ àfi kó ṣe tìbáṣù àwọn muktabisu náà ló pọ̀ ẹnìkan ni wàá ìṣù lọ́wọ́lọ́wọ́ báyìí o. من كان في هذه أعمى. ẹni tó yá sí pé qawluhul kilu mudiru markaz ń jẹ́ tó bá ti sọ̀rọ̀ gbogbo àfa tó kú ó máa mú díẹ̀ ń bẹ̀ wọ́n máa pín sọ ni. ìwé èèyàn bẹ́ẹ̀ ni wọ́n wá ń bi wá léèrè pé kí ló ṣe ń lẹ̀ Yorùbá man kana fi. هذه أعمى. ẹni ó bá ti fọ́jú níbi tó ń lọ yìí. فهو في الآخرة أعمى. gbàgbé ẹ̀ bẹ́ẹ̀ ni yẹn ṣe fọ́jú kò láyé ló ti wà wọn lálùkìyàmọ̀ yóò kọ̀ntínú ni o. وأضل سبيلا. ìyún ni ẹni ìwọ tó ń bi wá léèrè kódà bó ṣe wà yìí mo tún lè ha di picture ẹ̀ mọ́. ìwọ tó ń bi wá léèrè pé kí ni bàbá yín yẹn ṣe afọ́jú ni o. kò bá dáa kó o tètè tají kó má dásí pé bó ṣe fọ́jú wọ sàárè tó ṣe fọ́jú àkìyàmọ̀. وهو في الآخرة أعمى وأضل سبيلا. kò sáyè púpọ̀ ìkànnù. bàbá ń sọ pé léèrè pé bàbá wa mudirul markaz kí ni wọ́n ṣe lisanu halu bàbá orin mutanabi ni sọ kí ni mutanabi sọ. وما الدار إلا من رواة قصائدي إذا قلت شعرا أصبح الدار منشدا. lisanu hali bàbá mudirul markaz. أدام الله حياته. òun náà ni pé ẹni tí gbà á ti di pé gbogbo àwọn èèyàn ruwátù ni wọ́n jẹ́ fọ̀rọ̀ wọn. láìpẹ́ yìí wọ́n ti ń lọ yín gbóná lọ́wọ́ báyìí o tọ́rọ ti dé agbo àwọn tí wọ́n ń fẹ́ jẹ́ kí wọ́n ta wọ́n láyà. وما الدار إلا. ibẹ̀ yẹn sì rẹ́ o sì lè sọ fún èmi náà tí mo sọ̀rọ̀ pé má wọ̀ bẹ̀ torí àjọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. lágbo súfì mo bá ń lé ni mo sì mọ̀ pé n tà ń ṣe jákujàku ni. Ayyakumullah. níta o èmi ò bá yín ṣe jákujàku o mi tiẹ̀ ní bá yín ṣe mi lè nírú bàbá mudirul markaz láàfáà kí wọ́n máa ṣe jákujàku ó bí mi ò pé nù. Masha Allah. gbogbo ẹ̀ ń gbóná lọ́wọ́lọ́wọ́ ilé àwọn ẹni ọlọ́run àná àwọn kúlàfà wọn náà ń dá sọ̀rọ̀ súfì pé kí ni bàbá yẹn ń sọ ẹ̀yin wàmá dáhàrú. إلا من رواة قصائدي. ọ̀rọ̀ mútaná bí ló fún wọn lésì pé èmi ti gbogbo ayé ti dáhùn pé kọ̀sídà mi ni wọ́n ń ṣe rìwáyà rẹ̀. إذا قلت شعرا أصبح الدار منشدا. ó di ìgbà tí bàbá Lágége tó sọ̀rọ̀ kí gbogbo èèyàn náà tó máa mú tiẹ̀. sálàfí ò mú onísúfí ò mú kò ṣe sálàfí kò ṣe súfí ò mú kódà oníṣẹ̀ṣe náà mú tiẹ̀ ń bẹ́. فصار به. ó máa ń tó yà mí lẹ́nu oníṣẹ̀ṣe wa ń sọ yìí pé sẹ́yìn orin tí bàbá Lágége yẹn ń sọ fún yín ni. ṣebí màá tó sọ yìí Buhari ẹni ẹ̀ gbọ́ wọ́n wá ń ta yín láyà ń sìn oníṣẹ̀ṣe kan wá ń sọ wípé ṣebí wọ́n sọ fún yín pé èyí tí ò bá dá ń bẹ̀ ẹ̀ yọ ṣebẹ́lẹ̀ ẹ̀ yọ ni. فصار به من لا يسير مشامرا. gbogbo ẹ̀yin tẹ́nu yóò tọrọ tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ ṣe èsì ẹ ṣọ́ra o ẹ̀yin tí ẹsẹ̀ ẹ̀yin yóò dúró dáadáa tẹ́ ẹ wá lèmi náà fẹ́ ṣe èsì fún bàbá Lágége ìwọ tí ò mọ̀ nǹkankan. فصار به من لا يسير مشامرا. وغنى به من لا يغني مغردا. وغنى به من لا يغني مغردا. kódà láìpẹ́ yìí lọ́sẹ̀ kan tó lọ yìí ọmọ kan tí ẹ̀sìn mọ́mọ́ náà ọmọ tó lọ ṣe ó ṣeré wá sí Darul Hadith ó sì rìn bẹ́ẹ̀ sì ni orí rẹ̀ ló kọ́kọ́ gbé ìṣìrìn irú lóhùn orí rẹ̀ ló kọ́kọ́ gbé ìṣìrìn láìpẹ́ yìí lọ́nà ọ̀dọ́ yín bẹ̀ hùn ọ̀nà ọ̀dọ́ yín náà ni àfa Mustapha ó wá ń sọ pé ọlọ́run ló kóhun yọ ogun wọlé òun díẹ̀ ló kù gbogbo òun lọ mo ní yóò gbé ọ lọ lọ́jọ́ tó ń ṣe jákujàku ìwọ tí wọ́n ti pé wà gánàbì yìí máa ń láyò yóò gán ní mọ̀gàrídà ìwọ tó ní ò dá lẹ́nu rẹ tó ń wọ kọ́fíà eléyìí fún gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ ni káwá wọnú ọ̀rọ̀ ní ṣókí pé kí ni iṣẹ́ bàbá Lágége nílẹ̀ yìí nínú ẹ̀sìn ẹni tí ò bá mọ̀ kó mọ̀ o bí wọn náà bá wo ohun tó ń lọ lókè ọ̀yà wàá mọ̀ dé tí ò sí fi débi. àkọ́kọ́ ọṣẹ́ tí bàbá ṣe òun náà ẹ̀ẹ̀kan tí sàn náà nù òun náà ni muharabatu tatarrufi fil bilad.
bọ́bá sọ wípé terrorism kò sí ti ń bí terrorism ideology ni. kéèyàn tó gbébọn kó tó gbé dà kó tó gbé bọ́ǹbù kó tó di kidnapper nǹkan kan ti kọ́kọ́ tamper pẹ̀lú ideology wọn. Yakumullah. kò wá sí ní tí babaláyé gẹ́ ṣe láti jọ ọjọ́ yìí láti 2010 tó ti bẹ̀rẹ̀ sí ní gbónágbóná tí ń gbóná yìí muharabatu atatorrufi minna hiyati ideologiyat. Yakumullah. ohun tí wọ́n sọ fún wa náà nìyẹn pé ẹ ṣọ́ra gbogbo ìkókùkó tẹ̀ ń kó bọ̀ tí ó dá wàhálà alẹ́ òun ní sọ òkè ọya ó ti ẹ̀yin náà ò bá ṣe láìpẹ́ yìí ọmọ kan ṣe NYSC ó kéwú ó kàwé láti primary nursery primary secondary university ó wá jáde ó lọ sáàbù wọ́n sì kidnap ẹ̀. Subhanallah. àwọn bandits yìí ọwọ́ ní káwọn family ẹ̀ mú 10 million wá àwọn family wa kó 10 million lọ ọwọ́ ní kó tún lọ wá bí motorcycle mẹ́rin wá sí pé yẹn ò tí ì tó àwa ń gbọ́ wípé ó dà pé wọ́n ti torture rẹ̀ to death lọ́mọ tó ń sìn ìlú rẹ̀ tẹ̀sí kidnap rẹ̀ tẹ̀sí sọ ẹni tó ti ń jẹ́ dùnú fún ẹbí rẹ̀ wá di ìbànújẹ́ fún wọn irun tí babaláyé kò fẹ́ jẹ́ kó wọlé wà yìí nù. Yakumullah. àfa ó pọ̀ láyé èèyàn ó pọ̀ láyé àmọ́ ọlọ́run ò kí ń fi èrò yanjú iṣẹ́ rẹ̀ èèyàn ló máa ń lò. Yakumullah. ọlọ́run ò kí ń lo crowd. torí lọ́jọ́ sí tó fẹ́ yà wọn bá ní Israẹla lọ́wọ́ Fìràhùnà Musa lólò. Musa sì ní Fìràhùnà ó ní kíni o ó ní Haruna. so baba alágége ni Musa tàwa báyìí. Masha Allah. àwọn Haruna wa pọ̀ nínú wọn ni baba wa muhadisu tó ń bẹ ń jòkó yìí. Adamallahu hayatahu. bí ìbá ṣe baba alágége ọjà tó yẹ lómi sọ yìí pé àwọn àfáà tí wọ́n ń ṣiṣẹ́ náà wà o ẹnìkan ni yóò jẹ́ speaker ni o. Masha Allah. general ní pé méjì wájú ogun òfò. baba alágége lọ́lọ́run lò lásìkò yìí lásìkò tá à ń bẹ̀ yìí torí pé àáfàá rẹ tóbi lóòótọ́ àmẹ́nu wọn ò tọrọ èèyàn mélòó ní gbọ́n wọn. ọ̀tọ̀ ni kò máa ń tó sọ àwọn kan bẹ ń tó ṣàwọn ní sufinu lọ́wọ́lọ́wọ́ báyìí wa ana tijaniyan kò kò sí mímọ́ lọ́jọ́ tí tàtọ́rùfù yìí bẹ̀rẹ̀ táwọn sálàfì yìí dé àwọn onísúfì ò ní mímọ́ tí wọ́n fi kọjú wọn torí wọn àpalẹ̀mọ́ rẹ̀. إنما جزاء الذين يحاربون الله ورسوله. má lọ bẹ̀ yẹn mọ́ ibẹ̀ náà mo fẹ́ yanjú sí. àwa tá a jó ní sùfín bàbá ń yanjú bàbá ń fún wa ń kòbókò lọ́wọ́ báyìí gbogbo ẹni tó ń tara tó ń sọ wípé ẹ ṣé wọn ní ká má ká ṣùgbọ́n àmọ́ ni kò ń ṣe ti ń ṣe nìyẹn ọ̀rọ̀ sùfín tí wọ́n sọ ní dùn o. bàbá ń sọ fún wa pé ẹjẹ́ àmọ́ ń tà ń ṣe bí èèyàn bá nọjú tó tíra dáadáa gbogbo West Africa yìí àwọn oníṣòwò bíi Islam wọ Nàìjíríà yìí àwọn wà náà gíra bàbá sọnù Asarul Magariba àwọn náà gíra yín wá sí kéwú wọn kéwú lọ́dọ̀ àwọn Murabitun táwọn kéwú lọ́dọ̀ àwọn Magariba ṣé báwọn ni wọ́n mú Islam wọlé yìí Sufi náà ni wọ́n fi borí ẹbọ nílẹ̀ yìí ẹbọ ti gbérí ẹwà Abẹ́òkúta nínú àwẹ̀ yìí mújìmí ìlọ́dọ̀ yín ọmọkọ̀ yabẹ ni ẹbọ ti dìde bàbá tọ́lọ́run wá fi gbé gbogbo ẹ̀rọ pé ẹ dìde káwọn onísúfì dìde káwọn Markazi sì dé Maulana Sheikh Adamu yìí ti sọ̀rọ̀ kalẹ̀ pé alantabihu ya Markazi yuna wanduru wọ́n wá ń sọ ń bẹ̀ wípé hawaliyakum innal umura taduru. ألا تنبهوا يا مركزيون وانظروا. ẹ jẹ́ á dìde o àwọn ọmọ Markazi. hawalikum. sórí generation Sheikh Adamu yẹn wọ́n ti ṣiṣẹ́ gan-an àwọn tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn wọn sì ṣe wọn ṣiṣẹ́ dáadáa. innal umura taduru. ẹni tí ò bá ti bẹ̀rẹ̀ dáwà ní nǹkan bíi year 2000 mi kò sí nínú àwọn tí mò ń sọ. ẹ̀rọ àwọn Sheikh Adamu yẹn wọ́n ṣiṣẹ́ gan Islam gbòòrò ilé kéwú fọ́n ká. àwọn tí wọ́n gbaṣẹ́ lẹ́yìn wọn wọ́n ṣeré gan o. wọ́n dà nǹkan rú gan tààrà àwọn tí wọ́n ń dọwọ́ tàwa náà báyìí ẹ jẹ́ á dìde. izandalat narun bibirin akikum. wọ́n tó dán Markazi náà bíra rẹ̀ ṣé o lè fi ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú Sheikh Adamu tọrọ láwọn àgbààgbà wọn. wa ma tatabibun aina tadhabu'iru. Sheikh Adamu ní tó bá jẹ́ tí ikú bá pa dókítà yín ṣe é níbi tẹ́ lọ.
ومات طبيب gbogbo ọjọ́ tó mọ́ríkàsì bá ń dìde أين tó تذهبون mọ́ríkàsì bá ń jí lọ́jọ́ kan bí ò bá ṣàdúrà fún mùdírù mọ́ríkàsì kò mọ tí ń ṣorí rẹ̀ ò pé bí nǹkan kan bá ṣe bàbá òun kò síbi tá a lọ o ọlọ́run wọ́n lásìkò níta wáyé bàbá mùdírù mọ́ríkàsì kọ́ lọ́n jẹ́ kẹ́mi wọ́n gùn fún wa آمين alibarika nẹ́bù wa Muhammad صلى الله عليه subhana rabbika rabbil والعزة عما onísàlàfí alágídá lórí làfàwà. Sheikh Adama lórí làfàwà. onísùfí alágídá lórí lọ́gà gbogbo wọn. Sheikh Adama Al-Fadl Al-Jaohary. lórí làfàwà. ó ní ẹ má mọ̀ wá lọ́dún mẹ́rin wà láyé yóò dà wá lálá. Sheikh Adama lórí làfàwà. bàbá tó ṣe mí mọ̀ ní ìrọ̀rùn ọlọ́run ni ó ṣẹ̀san wọn. Sheikh Adama lórí